bóyá bá wá lè bọ́lọ̀ jà àfẹ́ mọ̀ ẹ bá lè bọ́lọ̀ jà àfẹ́ mọ̀ gbogbo ẹni tó bá bí yín gbogbo ẹni tó bá jẹ́ kí àjẹ́ gbogbo ayé ìbò bí yín ẹ máa tán kò sẹ́ni tó lè bí yín tẹ́ẹ̀fì ní tán n táwọn wá ni pé fíìmù yẹn ẹ jẹ́ kó jáde kẹ wá rí ní tí ó ṣe yín lórí ìran keje yín wàláì ọba tó láṣẹ yóò rí pé èèyàn yẹpẹrẹ là wá ọba yẹn ó máa gbogbo tá a bá sọ sí yín lára tá a sọ sínú ayé yín Ọlọ́run máa mú iṣẹ́ fún wa bó ṣe ń bẹ̀rẹ̀ ni o tó bá yá nísìn àwọn kan wọ́n sọ pé àwọn mùsùlùmí wọn ní oníjàgídíjàgan ni wọn oníkìní kan ni wọn oníkìní kan ni wọn sígbà tẹ́tí wá pé à ń practice Islam salama peace àmọ̀ wòran wípé Ọlọ́run fẹ́ ká máa ba nǹkan jẹ́ òun lè fi ṣe burú ìtẹ́ ìṣe ẹ̀ ṣe mú aṣọ àwọn sójà kí ẹ fi ṣeré irú bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ lè fi nǹkan tó lọ́run fi ṣòfin fún àwọn ẹ̀dá rẹ̀ tí ó ní ká máa lò ẹ lè fi ṣeré ẹ ní ṣerú ẹ̀ mọ́ kò wá jọ mí lójú wọ́n ti máa ń sọ̀rọ̀ ọmọkùnrin tipẹ́tipẹ́ ibi ń yà sí mi ń tẹ́ ń yà sí ọmọkùnrin tó pè ní ọmọ Bello kí ní kàkílẹ̀ bọ̀ rẹ̀ náà Fẹ́mi Adébáyọ̀ ọ̀tọ̀tọ̀ owó tó tún jọmọ̀ lọ́rin tó jọmọ̀ lọ́rin ọmọ ọkọ̀ lọ́rin gangan indíjìn lọ́rin ni ẹ wọ ọmọ Fẹ́mi yẹn indíjìn lọ́rin ni ẹ bàbá tó bí ẹ ṣé bó ṣe ṣe tiẹ̀ nìyẹn tó bí ló kọ bàbá rẹ Bello ṣé bó ṣe ṣe nìyẹn tó bí ló kọ bàbá rẹ Bello ṣé bó ṣe ṣe nìyẹn ó ṣe tọ́pasẹ̀ bàbá yẹn tó bí ẹ Bello ṣé bó ṣe ṣe nìyẹn tí ó fi lẹ́yìn àbí àwọn níjọ́ àwọn èèyàn kan sọ pé òun polówó ọtí òun ṣe kíní kan ṣe gbá èmi ò yà sí mọ́tò wò ni torí mi ń ráyè kí n máa sọ gbogbo àwọn ọ̀rọ̀ àwọn èèyàn kan tẹ́ pé bí mùsùlùmí ni ọ ni bí kírísítẹ̀nì ni ọ ni àmọ́ bí àmì tẹ̀mọ́ tó ń ṣe gan bẹ́ẹ̀ ó sì jọmọ̀ lọ́rin tẹ́ bá fẹ́ ṣeré tó yẹ pé ìdí iṣẹ́ ńlá tí mo ń lọ́lẹ̀ ṣé bí kẹ́ máa bá nǹkan kẹ́ máa bá ẹ̀sìn jẹ́ ni ìwọ ọmọ kíló kọ́ pé kíló gbogbo rẹ̀ náà Fẹ́mi Adébáyọ̀ wọ́n ní wọn lo dàrẹ́tì fíìmù yẹn ò ní ṣerú ẹ̀ mọ́ ẹni tí ó bá da ọjà nù tí ó bá tú ọjà igbá àyà rẹ̀ náà kọ́ dànù tiẹ̀ làwọn yóò fi ṣe àríkọ́gbọ́n wàláhì ò ní ṣerú ẹ̀ mọ́ mọ́mẹ́ntì mo lè pè tí ń fẹjọ́ rẹ̀ sùn ní ní pẹ́ẹ́lí kankan Ọlọ́run la fẹjọ́ rẹ̀ sùn orúkọ ti àráìfọ̀ àbí orúkọ ti débi tó ń lọ àbí ilẹ̀ tí ó ti ṣú kí Ọlọ́run lè ṣe lélẹ̀ ìwọ ọmọ Fẹ́mi yẹn tó tún jọmọ lọ́rin tó dẹ̀ mọ̀ pé àwa mùsùlùmí là ń lo kíní yìí ó sì ń pèrè ní mùsùlùmí ìwọ Fẹ́mi Adébáyọ̀ ọmọ ìlúkọ̀ọ́bá rẹ̀ ọmọ Bello ó dẹ̀ mọ̀ pé àwọn bàbá tiwa lágbàjì sọ̀n kéèké ṣogun àgbàjì but nínú ẹni tó practice sunna tó practice òfin Ọlọ́run làwọn bàbá lágbàjì wà wọ́n dẹ̀ bí wọn ní pàkátà mẹ́yẹn ọmọ ilé Agaka tí àwọn afáwà àgbà nílé Agaka tí wọ́n jẹ́ àfáà fún bàbá rẹ̀ níwọ̀ ọmọ Fẹ́mi yẹn wọ́n jẹ́ àfáà fún bàbá rẹ̀ ó wà rántí lákàyè ò pé ó ní làkàyè kò rántí pé èmi tó bí Ìlọrin irú kan mi lè ṣe o tó gbé Ìlọrin nínú ìlú tó gbẹ́sìn lójú tí ó lè gbẹ́sìn lórí ní Ìlọrin wà ìwọ ọmọ Fẹ́mi yẹn wọ́n wá dàrẹ́ ti fíìmù tí wọ́n ti ń ba ẹ̀há jẹ́ ò ní ṣe orí ẹ̀mọ́láyé ẹ̀ wà látàlá ìbílẹ̀ fúláwà lọ́wọ́ inú àgbo gbogbo tó bá wù ọkọ wo kódà ẹ bá tó kún ẹ ó jàfa ó máa parẹ́ ọlọ́mọ gbọ́ ẹ gbé jáde fíìmù yẹn ẹ gbé jáde ó ti da àwọn onílẹ̀ báyìí ṣẹjọ́ kankan ní kóòtù kankan àwọn onílẹ̀ báyìí ṣẹjọ́ kankan mi ò ní àníbáyìí ní kóòtù ó mọ̀ pé irú eléyìí ó ṣẹlẹ̀ ó mọ̀ ọ́n mà ṣe ni ṣùgbọ́n ó mọ̀ pé irú ẹ̀ máa ṣẹlẹ̀ ọba tó ní ìjìyà tó lè. sọ̀rọ̀ mi ò gbọ́ pa mi ò gbọ́ kò àlọ́yẹ̀ wetin devil talk ayi àyà ìsìgìrì. tèmi ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn kí ló wá fa ìdí ọ̀rọ̀ yìí òun ni fíìmù tẹ rí caption ẹ̀ tí wọ́n ṣe caption síwájú ọ̀rọ̀ yẹn mi ò ní ìgbàgbọ́ tèmi mi ò rò pé àfáà wa Lágbàjì Àbíbù Lágbàjì mi ò rò pé wọ́n wo fíìmù yẹn kúnlẹ̀kúnlẹ̀ mi ò rò pé wọ́n wo fíìmù yẹn àwọn gbọ́ ni làwọn fi ṣe fídíò èpè àtọ̀rọ̀ kàbìtìkàbìtì yẹn àwọn gbọ́ ni ìkan tèmi gbọ́ later alleged èmi náà ti wo fídíò yẹn in fact mi ò wá title ẹ̀ gan mi ò rí title ẹ̀ ìgbà tí fídíò èpè yẹn ló jẹ́ kémi gan lọ máa scan fídíò yẹn and with this èmi wà curious náà láti wo fídíò yẹn but alleged ó jẹ́ kó yé wa pé wọn ò tẹ́ńbẹ́lú Islam wọ́n ní in fact wọ́n fi gbé Islam ga ni but wọ́n showcase àwọn ẹlẹ́hàá nínú ẹ̀ ẹ̀yìn tèmi mi ò tí wò
bí èmi ò ṣe tí wò lèmi feel pé àáfàá Àbíbù Lágbàjì náà àwọn náà tí wọ́n ní ẹ rí i pé wọ́n ń béèrè lọ́wọ́ ọmọ yẹn pé ṣé ó ti jáde ọmọ yẹn nìyẹn ó ti jáde that means àwọn náà tí wò wọ́n ní ni wọ́n fi ṣe fídíò yẹn tí mo fi pé kò yẹ bẹ́ẹ̀ ẹ̀yin tèmi o mo ti wá rí fídíò kan tí wọ́n ti wá ṣe àdúà lẹ́yìn èpè wọ́n ti ṣàdúà fún Fẹ́mi Adébáyọ̀ màá ṣó fídíò yẹn níwọ̀nba lẹ́yìn èyí tí mo bá sọ̀rọ̀ yìí tán ṣé Fẹ́mi Adébáyọ̀ ó wá really reply àfáà Àbíbù Lágbàjì Fẹ́mi Adébáyọ̀ kò reply àfáà wa Àbíbù Lágbàjì pẹ̀lú fídíò tẹ́rí yẹn èèyàn kan ló fi ṣe kọ́mẹ̀ntì ara àwọn fáǹsì Fẹ́mi Adébáyọ̀ òun ló ṣe reply yẹn like seriously mo kàn rí gbogbo ẹ̀ like cruise àfáà wa Àbíbù ó ti bínú tán nísìn wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣàdúà gbogbo ẹ̀ dàbí cruise sí mi ni cruise everybody wá ń ṣe cruise ṣó wá yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó wà controversial ni tí wọ́n bá sọ pé n ò fẹ́ ẹjọ́ ẹ já mi lórí ẹ̀ nítorí pé ó wà ní òun ṣe òṣèré ìtàgé mọ́ disrespect religion ní religion nítorí pé ó fẹ́ kọrin mọ́ disrespect religion ní religion ní Nàìjíríà ti wà yóò àmọ́ ibòmí o ẹ mọ ìhà tí everybody kọ sí religion ẹ̀ ẹ̀yin náà ẹ wo kan tó ṣẹlẹ̀ nígbà tí wọ́n fi lo Asa Sultani láti ṣe musical video Madayinka TNT ẹ wo báwọn kìrìsìtẹ́nì yẹn ṣe dìde bí wọ́n ṣe para burúkú so ìwọ tó bá ṣe fíìmù fi ọpọlọ ṣe mọ̀ pé tó bá ṣe fíìmù láti ní Nàìjíríà wà yìí àwọn ò mọ̀ tó bá lọ síbòmí ẹ̀yin oní kọ́mẹ̀ntì sọnù tẹ́ni yẹn wọ́n fi aṣọ wọ́n fi ṣe fíìmù wèrè kan nílùú yẹn nìyẹn tó bá ṣe níbi tí a ti gbé gbẹ́sìn lórí bíi ti hárahàrá yes ẹni à ń pretend pretend yẹn náà lè jẹ́ ká ó wà òkè fún wa ká mọ̀ pretend nínú àmọ́ níta mọ̀ ṣe mu religion wa mọ̀ ṣe mu religion Islam mọ̀ ṣe mu religion anything that has symbol of religion mọ̀ ṣe mu ẹ̀ gbogbo ẹ̀yin onífíìmù respect is reciprocal ẹ fẹ́ tajà ẹ mọ̀ disrespect religion ní religion. I'm telling you rumor tí bàbá Àbíbù Lágbàjì gbọ́ tí wọ́n fi wá ṣépè tó bá jẹ́ pé ìlú kan ní tí mi ní porúkọ wọ́n ti bà nǹkan jẹ́ gold ni wọ́n gbọ́ wọn gbọ́ kàn wọ́n ti bà nǹkan jẹ́ bàbá wa náà Àbíbù Lágbàjì ẹ má ṣe sùúrù o ẹ má ṣe sùúrù nísìn bí Fẹ́mi Adébáyọ̀ ṣe wà nìyẹn kì í ṣe pé kò lọ́tà ọ̀rọ̀ tẹ́ ẹ sọ̀rọ̀ ńláńlá kí ọ̀tá Adébáyọ̀ kó wá múrò ọ̀rọ̀ yẹn kó fi ṣèwàwù fún wọ́n fi ṣèwàwù fún physically at the end of the day ṣé wọn ò ní sọ wípé àfáà Lágbàjì pé ẹ mọ̀ sí nítorí ènìyàn fi mọ́ sọ ẹnu sọ èmi ò kọ́ yín lọ́rọ̀ o ẹ pardon mi o èmi gan mo túbọ̀ learn nínú ọ̀rọ̀ yín because at the end of the day ọ̀rọ̀ yẹn ò rí bẹ́ẹ̀ ìgbà tẹ́ wá realize pé ọ̀rọ̀ yẹn ò rí bẹ́ẹ̀ òun ló fa ti àdúrà tẹ́ wá ṣe later àdúrà gan ló jẹ́ kó kọ́kọ́ ṣáájú as a Muslim Islam kìí ṣe jàgídíjàgan Islam ò dẹ̀ kò fẹ́ ìpè Islam ò fẹ́ threat to life òní wọ́n fi ní ká aṣọ ẹnu wa sọ mí tó bá yín sọ̀rọ̀ sà bèmí náà lẹ́ni ni respect Sheikh wa Àbíbù Lágbàjì respect èmi gan fi kọ́gbọ́n ni àdúrà ló yẹ kó kọ́kọ́ wá kàtẹ́ sọ wípé lóòótọ́ ni kàtẹ́ ní lóòótọ́ ni ẹ̀yin ẹ̀ mọ àwọn èèyàn nǹkan tí wọ́n ní kọ́ mọ̀ ṣe gan ni wọ́n máa sọ pé àwọn ò ṣe gbogbo ẹni tí wọ́n bá ní kẹ́ mọ̀ ṣe kan tẹ́ ẹ ṣe ẹ rántí pé Ọlọ́run wà wájú yín kàtẹ́ wá sọ pé lóòótọ́ ni ṣé threat to life àbí èpè ló máa yanjú ẹ̀ àdúrà gan ló yẹ kọ́kọ́ ṣáájú Fẹ́mi tó bá fẹ́ kékeré ìṣẹ̀lẹ̀ sí ẹ tó bá fẹ́ àdúrà yìí kó mọ́ ẹ wá nǹkan ṣe sí fídíò yẹn kò nídìí ká ṣépè kò nídìí ká threat tẹ́ bá ti sọ̀rọ̀ yẹn níwọ̀nba ẹ máa rí ẹ máa wò kán tọ́lọ́run ó ṣe àwọn tó stand up lórí ọ̀rọ̀ náà you be surprised àmọ́ threat to life lọ́ndà comment yẹn ẹ̀yin ẹ wo nonsense comment táwọn èèyàn mi ṣe even ní under fídíò yìí tí mo ti gbé fídíò yìí nonsense orúkọ tó wọ́n fẹ́ mọ̀ pè yín láì tẹ́yìn ò jẹ́ àfáà mi alálùbọ̀dìkà àfáà mi tẹ́mi rẹ̀ ó gùn tó gùn tẹ́ni rogun àkóbá in fact ní one of the comments èèyàn kan sọ wípé kí Fẹ́mi Adébáyọ̀ kó gbé kéèsì yẹn lọ court fún threat of life èmi mọ̀ pé Alhaji Fẹ́mi Adébáyọ̀ kò ní ṣe bẹ́ẹ̀ torí ó mọ̀ pé ìbínú ni ẹ jẹ́ ká mọ̀ wá gbogbo nǹkan dájúdájú délẹ̀ ká tó mọ̀ bẹ̀rẹ̀ ìbínú
tó bá tiẹ̀ jẹ́ pé nǹkan tó wọ́ọ̀sì ni ẹ mọ̀ pé ìbínú máa ń ba nǹkan jẹ́ ni ọ̀rọ̀ míì ti lè jáde báyìí tó bá dẹ̀ jáde ó ti fọ́n káàkiri ni kò ṣeé kó mọ́ nìyẹn àdúrà tó wá tẹ̀lé yìí kò wá ní di pé yẹn wá ń ṣẹ̀ṣẹ̀ wá ń ṣàdúrà kan líle or àdúrà kan pàpàǹdodo or kí ni what is the use of this táwọn èèyàn rò àbí is it cruising all of this kò wá fẹ́ make sense anymore ìdí tó fi make sense náà ni pé àìní sùúrù ẹ jẹ́ ká mọ ní sùúrù ká mọ wò nǹkan dájúdájú ká mọ read the end wọ́n ní wọ́n pé wọ́n sọ wọ́n wí tó bá sọ pé wọ́n ní tó bá jẹ́ pé lórí kéèsì ni ẹ rí àrídájú gidigan tẹ bá rí àrídájú irú wa yìí àní jáde wá mọ sọ advice ọ̀rọ̀ mi ò jù bẹ́yẹn lọ ẹ jẹ́ ká mọ ṣe sùúrù Fẹ́mi Adébáyọ̀ kò reply o èèyàn kan ló fi kíní yẹn ṣe kọ́mẹ́ǹtì ara àwọn fans ló fi ṣe kọ́mẹ́ǹtì so many cruisers this is on point always using my words for this bye for now. ẹjọ́ kan lẹ́kàn. gbogbo tí Fẹ́mi Adébáyọ̀ bá rò nínú ẹ̀mí ara ẹ̀. gbogbo tí Fẹ́mi Adébáyọ̀ tó bá wò nínú ẹ̀mí ara ẹ̀. tí bá ń bà nínú jẹ́. tí bá ń bà nínú jẹ́. Ọlọ́run tí wọ́n lọ sábà bí ọ̀rọ̀ yìí náà lọ bá yanjú ọ̀rọ̀ yẹn fún. wọ́n lọ nínú ògo wa ni àwa la ní. nínú ògo wa ni àwa la ní. nǹkan wa ní. Ọlọ́run kò fọlá ọ̀rọ̀ yìí bẹ̀ wọ́ lọ. àfọlọ́wọ̀ ya fi bẹ̀rẹ̀ Ọlọ́run. gbogbo bí tó ti ní kí Fẹ́mi Adébáyọ̀ ó ga dé Ọlọ́run mọ́jọ wálẹ̀. gbogbo bí tó ti ní.